yá o ẹ fojú ló ń jẹ ayọ̀ jẹ lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel Ẹ̀rìnmọ́ Sẹ́lẹ̀kẹ̀ ètò tó yà kílálà pẹ̀lú olólùfẹ́ yìí o Abdulrasaq Adéwálé Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ràn-ìràn láwùjọ wa gbogbo ẹlẹ́ ó máa wò lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. ètò yẹn tún lè yí ohun ìgbẹ́jọ́. ìgbẹ́jọ́. conflict resolution. ó ń yà í lẹ́nu ẹ wò pé ibo ló ti fẹ́ wáyé ẹ wò ó pé ibo lẹ ti máa wò ó ẹyẹ méjì ò ń jàṣà Ṣòkòtì TV. ẹ pàdé wa ní Ṣòkòtì TV ìgbẹ́jọ́ ní àkọlé ohun tó ń bọ̀ lọ́nà ẹ wò ó ẹ gbádùn ẹ subscribe Ṣòkòtì TV. ẹ kú dédé àsìkò yìí o ẹ̀yin ọmọ kóòtù òjíire ẹ̀rù tó ń bà mí lórí tí ẹ fẹ́ gbọ́ yìí o ìyá wa Erelú ni wọ́n tún ti gbé omi ìdè o wọ́n ta sí everybody bàjẹ́ ṣùgbọ́n nígbà tí ẹ̀yin náà bá gbọ́ ọ̀rọ̀ náà délẹ̀ ẹ fẹ́ lè sọ pé àwọn gangan ni wọ́n dá orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ tàbí tilẹ̀ Yorùbá gbogbo àrùn burúkú tí ń ṣe ẹnì kọ̀ọ̀kan ni wọ́n sọ ó dẹ̀ dẹ́rù bà mí gan mo tọrọ lọ́wọ́ wọn pé mo fẹ́ lò ó mo fẹ́ kí ayé gbọ́ nǹkan tán sọ fún mi torí wọ́n kàn déédéé pè mí láàárọ̀ yìí ẹ̀yin èèyàn ẹ dákun mo fẹ́ kí ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ nǹkan tí ìyá wa Erelú tán bá mi sọ Erelú tó wà. Àdúgbò lọ́wọ́ Ọlọ́run. Àjíǹde ara máa jẹ́ ẹni o. Wọ́n ń pèsè ọ̀hún bú mi lẹ́nu ọjọ́ mẹ́ta. Ní ọ̀rọ̀ ìlú ẹ tún ti bú mi. Kí ni mo ti hàn? Ẹ tún ti bú mi láàrú. Ẹ bá ti bú aláàbí èmi lẹ bú. Bí wọn àwọn àgbáìsì wọn ni. Ìbàdàn. Ẹ ká fọ́ ọmọ ilé tí. Ìyá mi pàdé ẹ̀ka ṣe ní ìlú dáa kí gbogbo òun túbà kó túṣẹ́. Ẹ ṣẹ́rí tí wọ́n ṣe pè é. Nọ́mbà wọ́n ṣẹ́rí tradition Ọ̀yọ́ àti Ìbàdàn yàtọ̀. Ṣẹ́rí tí mo fẹ́ pọ́ńtà fún yín bí a ṣe fi wọ́n ṣẹ́rí ọ̀rọ̀ Ọ̀yọ́. Èmi tí mo ti dìde sí i. Mo ẹ fẹ́ kí n sọ fún yín pé náà mo fẹ́ tí wọ́n fẹ́ tí wọ́n lé ṣẹ́rí tradition Ọ̀yọ́ àti Ìbàdàn. Ó yàtọ̀. Lẹ́yìn nọ́mbà tó ti fẹ́ràn yín létí kan ní pé ṣé mo pé mo ti wà ní òṣèlú Gẹ̀ẹ́sì ti fẹ́. Fẹ́rí tí gbogbo yóò understand ni pé Gẹ̀ẹ́sì nígbà tó gbé ètò ìjọba ìṣílẹ̀ ètò ìjọba tí Gẹ̀ẹ́sì gbélé fún yín tí ò bá tí ó bá jíjẹ lọ tí ó bá House of Chiefs lọ ẹ dànù ẹ lọ gbé presidential. Let me tell you one thing. Tó bá kó gbogbo àwọn kóòtù òjìrè sílẹ̀ ní òkè òkun ní Gẹ̀ẹ́sì wọn mú ọgbà wọ́ọ̀dù wọn understand Gẹ̀ẹ́sì. Torí regionalization tí Gẹ̀ẹ́sì ṣe tó dá western eastern northern region sílẹ̀. Òfin àwọn ọba tó ń da local government chairman. Ṣọ́rọ̀ mi ti di ojú ìfẹ́ ní sọ. Láti tẹ́lẹ̀ gbogbo ìfẹ́ ní sọ láti jí àwọn ọba tí ó ń da local government chairman. Ṣé fún
point one ti fẹ́ sọ fún mi pé Gẹ̀ẹ́sì tó bí Nàìjíríà, Gẹ̀ẹ́sì tó bí Yorùbá, Gẹ̀ẹ́sì tó bí Eastern region, tó bí Western region, tó bí Northern region, Gẹ̀ẹ́sì ló bí wọn. Ó bí wọn, wọ́n mọ̀ wípé àwọn Yorùbá àjọba, wọ́n mọ̀ bá wọn ti Northern region wọ́n jọba, wọ́n mọ̀ bá wọn Ìgbò wọn jọba. Now, ṣé ní tí mo fẹ́ sọ fún yín pé ó tó ń fa wàhálà kékeré nìyẹn fún tí ẹ̀ ń rí yìí. Pẹ́mẹ́tì kò sí ẹnu ṣèwádìí, kò sí house of chiefs tó ṣiṣẹ́ wọ́n máa ń bára wọn jà níbẹ̀ ní. Kò sí house of chiefs náà. Kí ni díẹ̀? Nítorí pé àwọn ọba kì í pàṣẹ fúnra wọn. Kò sí bó ṣe ọ̀sọ́ba tó kéré. Ètò Gẹ̀ẹ́sì ló sọ pé nìkan paramount, ẹnìkan paramount tó ti tó jọ. Olúbàdàn kì í ṣe ọba kékeré torí pé òun ní Ìbàdàn. Láyé ẹgbà yẹn, ọlọ́yọ̀ ṣe kékeré olólọ́yọ̀. Náà nígbà tí wọ́n fún orúkọ Ọ̀yọ́ tẹ́ ẹ jí gbé tẹ́ ẹ gbé lọ fún Ìbàdàn àti Ògbómọ̀ṣọ́ kí lè ṣe fẹ́ lálàáfíà. Nǹkan bí ni Ọ̀yọ́ ní Ìbàdàn. Ṣé Ọ̀yọ́ ló Ògbómọ̀ṣọ́? Ṣé rí pé àwọn Gẹ̀ẹ́sì, àwọn tó ń regionalize, tó gbé American presidential system wá, tó fẹ́ dá state sílẹ̀, àwọn náà dá wàhálà lẹ̀. Orúkọ yẹn, orúkọ tó bá ní ẹ̀yin Ọ̀yọ́ dìde o, ṣé Ìbàdàn máa dìde? Ṣé rí pé wọ́n lọ dá wọ́n lọ gbé identity fún Ìbàdàn ní. Nígbà gbọ́dọ̀ máa tó sí pé kí Ìbàdàn jáde kó tó nìbàdàn. Kí Ògbómọ̀ṣọ́ dìde kó tó ológbòmọ̀ṣọ́. Pẹ̀lú ló ń ṣe láyé àtijọ́. Pẹ̀lú ìpàdé àwọn ọba. Wọn ò ní fi Ògbómọ̀ṣọ́ sábẹ́ Ìbàdàn state. Now, ṣé wọ́n rí next point rẹ̀ bí? Ṣé ẹ ti ka nígbà tẹ́lẹ̀ mi? I was on the local organizing committee Ìgbàdé Aláàfin. Now, ṣé ẹ ti ka nígbà tó Gbadé ó gbé acceptance speech sílẹ̀? Ṣé ẹ ti ka acceptance speech yẹ? Kò tó ní òun máa ṣe ṣé ẹ ti ka? Màá slap ẹ̀ kẹ́lọ́ ká ń tọkọ sílẹ̀. Ṣé sísítẹ̀mù èbó là ń lò? Ìbọn wọ́n ti ń lè sọ fún odidi ọba ìlú. Ẹ sọ fún odidi ọba ìlú pé ó wùdù sí gómìnà tàbí gómìnà. Ó tó jẹ́ sí ọjẹ́. Gómìnà gbọ́dọ̀ máa jọba lẹ̀ bọ̀bà yìí. Ẹni gómìnà. Ní Gẹ̀ẹ́sì, abẹ́ ọba ní gómìnà wà. Ó lè gómìnà. Wọ́n bá òun ṣiṣẹ́ ní bàbá ẹ̀ kó bá ṣiṣẹ́ tí wọ́n dìbò fún ni. Ẹni tẹ́ ẹ sọ lọ́ba yìí. Ẹni ọba ọ̀gá gómìnà ni. Nítorí ẹ̀ka ti change nìyẹn. Ṣé ìjókòó sí ìlú iṣẹ́ change ẹ̀? Ó lè gómìnà. Ẹ̀ka ló nílẹ̀. Gómìnà ló nílẹ̀ ní àbí ọba. Ọba ló nílẹ̀. Ẹni tó ní ẹ̀dìbò fún mi wọ́n fẹ́ ṣe ẹ̀rù yìí lọ. 15 years ló ti ṣòṣèlú. Ẹni tó bá yàn ló ṣèlú wọ́n àwọn ọba ní ẹ̀kọ́ máa gbà síṣẹ́. Lẹ́yìn tí wọ́n ẹ̀jẹ̀ kó tó lọ́wọ́ ìdìbò fún wọn, wọ́n máa lọ bẹ̀rẹ̀ kí wọ́n máa lọ bẹ àwọn ọba àdúgbò ẹ̀kọ́ lè ṣe é sí. So ṣé Western bàbá ọmọ ilé ìjọ ìjọba ló kọ́ wọn tó ṣe? I'm sorry. Because this is still a Eurocentric brain. Mọ́mí, bàbá, wọ́n ní sórí ìkápọ̀ èmi ni mo ṣe mistake. Bàbá onírọ̀ gbogbo kejì yìí ni Yẹmí Fáróǹbí. Àwọn ọmọ pé olóògbọ́n ni mo rí. Yẹmí Fáróǹbí. So, alàgbà Ṣòkòtì. Pàpẹ́ tó ní
ọgbọ́n tó péye ní. Náà ọgbọ́n yẹn ni mo fẹ́ kẹ́ tún lọ fi ṣe program ní ọdún pé ṣé rí ó yẹ ká yẹ àwọn system tó gbé kalẹ̀ problem ta ní rè kò jẹ́ lè má give problem. Ṣé mọ̀ pé even Ọ̀ṣun State Council of Ọba tó ṣiṣẹ́ ní nígbà tí Ọlọ́run ní eléyìí jẹ́ òní ànákọ́ni àbí tèmi ẹ̀yìn kí ló wọ́n jẹ́ àwọn ọmọ náà pé ṣí àpò rẹ̀. Kò sí gbogbo ẹgbẹ́ ṣèwádìí gbogbo àwọn council of chiefs wọ̀nyí. Ṣé chief ni wọ́n ní? Council of Ọba àbí house of chiefs wọ́n ṣe chief. Náà nígbà tó yìnbó fẹ́ tọ́ba ni wọ́n jẹ́ oyè kíni òyìnbó oyè chief náà ni. Náà nítorí ẹ̀kẹ́ ṣé wàhálà yìí ó ti wà láyé Awólọ́wọ̀. Westernization of our system kò lè ṣiṣẹ́ náà. Ẹ jẹ́ kí n bá sọ fún kó yẹ ní dáadáa ń bọ̀. Ṣé ara mi tó wà bẹ́ẹ̀? Kò ṣòro ló ń dùn. Àwọn kan ló gbé síbi àwọn kan náà sponsor ẹ̀ débẹ̀. Kò sí ọba tí ẹnìkan sponsor débẹ̀ tí wọ́n ó dàbí àwọn òṣèlú ní òṣèlú bá náwó yé ẹ lọ́wọ́ tí táwọn kan bá gbé ẹ débẹ̀. Àṣòṣèlú ní Nàìjíríà rí máa ní kọ́ mọ́ àtọ́tẹ́ fún táìtù. Àfúnṣẹ́ so ṣé rí aláàṣetò ní èmi ká ń tó lóun fẹ́ wá ṣe ẹgbẹ́ lẹ́nu ìrìnàjò. Náà ọkọ̀ ṣé èyí ti gbàgbé gbogbo yí pátá pé ṣùgbọ́n yàtọ̀ sọ̀rọ̀ mìíràn. Nígbà tí wàhálà dé ní Ọ̀yọ́ ọ̀yẹ́ àjàkádàdà ó dorí kọ ibì kan. Ṣàngó bàbá tèmi ó dorí kọ bòmí. Ṣàngó yẹ olówó ṣètù ló káàkiri tó wá ṣètù sí ibi tó ń pè láti ìbàlẹ̀ ni. Ǹjẹ́ mọ̀ wípé Ṣàngó bàbá mi yẹ ǹjẹ́ ọmọ gbọ́n bí táwọn ẹ̀ túká sí nígbà tó gúnjà wọ́n. Nígbà náà fi fẹ́ ṣe àwọn ọmọ ẹjọ́. Àwọn ọmọ Ṣàngó ti túká tí ọ̀rẹ́ mi ṣàwọ́. Ara àwọn ọmọ Ṣàngó ló wà ní òkè ọ̀nà Ẹ̀gbá. Láti tọ̀ sílẹ̀ àwọn ọkùnrin. Ṣé gbogbo ẹ̀ pariwo ẹ̀fọ́yà kó lè dúrí kó lè túbì nínú àwọn ẹ̀fọ́yà? Ó tó ṣe ní ìkálùgbé. Nígbà tó máa fún báyìí lọ kí ni ẹni tó kú lóye kíní kan lọ́mọ iṣẹ́. Kí lorúkọ ẹ tó fún lọ́mọ lọ́mọ? Ṣé yìí? Náà wọ́n gbọ́ àwọn ọmọ Ṣàngó tó ti fọ́ kálọ́pè. Iṣẹ́ ọ̀gbìn gbogbo yóò bá àwọn ọmọ Ṣàngó àti fọ́kájà. Àyà tó mọ ọ̀rọ̀ nínú ọmọ Ṣàngó ni wá. Ìfẹ́ Ṣàngó nìyẹn tí ó ní ìfẹ́ Ṣàngó darí nìyẹn. Ṣé kó má ṣàwárí? Ẹ̀rọ ló sì tí mo sọ yẹ. Iye òjò ti báyìí pé ó jókòó òjìjì ó jókòó. Ìyẹn kọ́ ni mo sọ fún yín o. So there's a difference between Ọ̀yọ́ Empire and ó fẹ́ ṣe àwọn ọmọ Ṣàngó. Ẹ jẹ́ kí n bí iná nígbà yìí ti jẹ ìmọ̀pọ̀ ní àwa ìwé àwọn ọmọ Ṣàngó ti túká. Exactly. Mo ṣe rí mo ti challenge wọn lọ́yọ̀ọ́ náà. Iṣu ọ̀rọ̀ mìíràn Ṣàngó two different issue ni. Bàbá àwọn náà mo challenge wọn two different issue ni. Àwọn ẹ̀sìn ọmọ Ṣàngó ni wọ́n á yẹ. Dáwà fọmọ àwọn mìíràn ni wọ́n á tó fọmọ àgbàdo bàbá wa ló ń jọ̀rọ̀ mìíràn. So màá ṣẹ̀dí bọ̀ kẹ́kì ẹ̀dúró mọ̀ bọ̀ mo fẹ́ ká bọ̀ fún bọ̀ and I want to send it to you now. Bọ̀. Mo fẹ́ tẹ̀ láti send kíní ẹ̀hún rẹ̀.
wọ́n gbé. They raped the place. The first time yẹn tí ọlọ́run ò ní lọ state láàfin wọn wà níbẹ̀ tó ṣòro pé kó wà jù náà. So ní justify gbogbo ìwà tó kù pé òun yìí sì ẹ máa gbọ́ to my beloved people of your town. Ẹgbẹ́ táwọn ló bí kò lẹ́ fàyà. Ẹ jẹ́ kí n sẹ́ǹdì ẹ̀ sí mọ́ bọ̀. Ẹ bá rí ìwé yẹn ìwé tó ń pín ní acceptance speech ẹ̀ sí. Ó dà. Kò justify gbogbo rìkìrìkì òun àti Olúbàdàn. Kò justify ẹ̀ o. Kò justify níyẹn ló ní kọ́ọ̀kù jù sí àwọn òtí. Ǹbọ̀. Jáwárí kí ló pẹ̀ jẹ́? Pàdé dúró jayé, mo ti mọ̀ tipẹ́tipẹ́. Ó ní senior media man. Mo ti mọ̀ tipẹ́tipẹ́ lásìkò Aláàfin. Afọ Aláàfin ká ń gbàdá Aláàfin wà láyé. Afọ ilé yóò lè ká for now. Bọ̀, ó lè ká. That is the senior media now. Pàdé dúró jayé. Ṣé a ti rí bóyá lè rí tí mo sẹ́ǹdì ẹ̀ ń bọ̀? Ọjà mo ń tọ́ láti sẹ́ǹdì ẹ̀ sí one by one mo bọ̀. Ìwé book ni bọ̀. Ó ga o. Ẹ̀rí àwọn nǹkan tó kọ tó lóun fẹ́ ṣe síbẹ̀. Nítorí òun bá wà. Nítorí sọ yẹn gbà tó accept his speech. Lọ tí pages náà bá bára wọn jọ ẹ jẹ́ kí wọ́n máa tútù sí. Now àwọn nǹkan tó sọ pé eléyìí page tí mo bá lọ ṣe my mission and vision statement. Mission only to build great and better future together with and for the people of Oyo land and Yoruba land. Kẹ́ni kó sọ pé ti Ọ̀yọ́ land. Abẹ́ǹdẹ̀ sí. Ó sọ pé tiẹ̀ Ọ̀yọ́ land àti Yorùbá land. Ó sọ pé gbọ́kàn ní méjèèjì sọ̀rọ̀ yìí. Nígbà tó ń sọ̀rọ̀ àtọ́ ní káwá ṣe local organizing committee. Ẹnì kan dìde ń jọ náà. Ó ní ẹni tí ò bá ṣe lè fi òtítọ́ ti wá ní Ọ̀yọ́ kò lè dá sí. Ní àánú rẹ̀. Ó ní Aláàfin Ọ̀yọ́ ní ẹnìkan ní torí pé àwọn kọ́lé ti rẹpẹtẹ ọ̀pọ̀ ọ̀pọ̀ àwọn àti ọjọ́ tó. Nítorí ẹnìkan ní ṣé kí Yorùbá ní gbogbo ọ ní Yorùbá ò lè dá sí ọ̀rọ̀ Ọ̀yọ́. Pé Ọ̀yọ́ yẹn àwọn ọ̀dọ́ mọ́ra wọn. So yàrá pé mo gbogbo aṣọ tí wọ́n rí láti ìmọ̀ ìrántí gbogbo aṣọ tó mú láti ṣe coronation yẹn. Ẹ̀rí pé aṣọ ìròyìn yẹbẹyẹbẹyẹ káàkiri. Ìjọba fẹ́ rí aṣọ yẹn inú ìdílé yẹn lè ti máa yọ jáde. Ìdílé bàbá mi wà nínú àwọn tó wà lọ́sọ̀ lónìí lónìí sẹ́yìn káàrí sọ pé àwọn nǹkan lọmọ ṣọ̀wọ́. So kí ni tí mò ń tẹ́jẹ́ kó lè sèyí pé ẹnu ṣàǹkú pé kíní kan kù ǹjẹ́ gbogbo onígbè ni ọdún fáṣọ jáde fún un. Ṣé àbẹ̀rẹ̀ ṣé àbí wá sí Abímbọ́lá kó wá ṣàlàyé odi ṣáàtó lóòkì mú. Ẹ̀ṣẹ̀ bí wọ́n ṣé bí Yorùbá ní àpẹ̀. Bẹ́ẹ̀ kí táwa máa wà á kà ní pé ókè báyìí ni ọba yìí o báyìí lásìkò ẹ̀sìn máa rí àwa ò mọ̀táwa ọ̀mọ̀ ń pa apá àmọ́ ń pa ẹnìkan. So ẹni tó máa ń pa apá ló máa sọ pa pé báyìí. Wọ́n àgbọ̀lọpọ̀ nígbà tẹ̀ rí lónìí wọ́n sọ bẹ́ẹ̀ wá pé wọ́n á rà máa tó. Ìjókòó tí alàgbàsókò tí Yorùbá ti dì ní. Kí wọ́n gbé bàtà bá ń gbẹgbẹ́ nígbẹ́ Yorùbá tí nǹkan bá ń dàrú ní àgbègbè ìfani tàbí ẹlọpẹ tó dábàá fún wa. Ṣé bí ká ṣe sọ yìí? Èmi tí wọ́n bá ń sọ̀rọ̀ mo ti lọ sọ́yọ̀ tí mo ti kọ́ gbé kíkọ́ mi dábàá fún sílẹ̀ jẹ́. So ṣé
ṣé gbogbo ìṣẹ̀lẹ̀ ẹ pèdè kan oníyẹ̀ bẹ́ẹ̀ bọ́ lójú ẹni ìjọba bá ojú ọba inú ọmọ Ifẹ̀ ọtí Ifẹ̀ ló bí Ọ̀yọ́ nígbà tí mo wá sí Ọ̀yọ́ tí ọmọ ẹ wá ń ṣe ẹṣẹ sọ Ọlọ́run ní àyè kò ṣe rádaràdá tó lè fẹ́ pẹ́ rádaràdá lọ tẹ́ ẹ ṣe. This man is very gentle and quite elementary. Ẹ jẹ́ kí n parọ́ kan fún yín. Yàtọ̀ pé Fred Alákẹ́tù ó wọlé lọ́ba ó lóun lálákẹ́tù. Yà ọjọ́ kan wọlé. Ní ìkànnùwé kí tó ní ìfẹ́. Ó náà dé ìbẹ̀rẹ̀ pé Alákẹ́tù méjì làwọn kà kó bá ọ. Ṣé wọ́n ní original ni àbí wọ́n ní fake? Ó lóun ní original. Aláàfin mo wà wájú ẹ̀ ní ìsìnkọ́ dàbí wọn lórí kọ́. Ó lóun ní ẹ̀rì pé ta ló fi ẹ̀jẹ̀ ó lè sọ pé ọ̀rọ̀ ní. Now, if you didn't fully understand the implication, bó ṣe fẹ́ pé ọ̀rọ̀ ní báyìí ló bá lọ pàrọ̀ aṣọ ló bá yà mọ́tò lápẹ́sẹ́. Ìyẹn bá jù sí press. Alákẹ́tù tọ́pọ̀ akẹ́tù bá rí ìyẹn bá bínú. Èmi mo sọ fún kábíyèsí ní aláàfin 15 pages ní lẹ́tà tí Aláàfin àná kọ nípa ọ̀rọ̀ yìí. Now, fífi tó ṣẹlẹ̀ yẹ́ mi tí àwọn ọba ìbá ti kúrò ní orí ìtẹ̀lẹ̀ wọ́n pásọ̀ fáìlì wọn fẹ́ rìpọ́tì. Kí ni wọ́n fún wọ́n pass on file bá a ṣe lájú tó ilẹ̀ Yorùbá ẹ máa ní gbogbo ilẹ̀ mọ̀lúwíjù. Lonely place tí mo rí so far recently wọ́n ní olóògùn àná àti olóògùn tẹ̀lé. So let's put it this way. Kí lọ rí kí ọ̀rọ̀ tí mo sọ kí ni ó ṣe yé yín sí? Kí ni mo sọ fún yín? Ìṣòro tó dé bá Ọ̀yọ́ yìí kí gbogbo yín ni ó ẹ̀rọ ẹ̀yìn gómìnà ọ̀nà gómìnà ẹ̀rí ṣe. Ẹsẹ̀ understanding Yorùbá ni pé òyìnbó ló dá gbogbo foolishness sílẹ̀. Ẹ máa mú Ọ̀yọ́ ẹ wá kó Ọ̀yọ́ sorry ẹ kó Ìbàdàn kó sábẹ́ aṣọ Ọ̀yọ́ ẹ máa kó ọlọ́ọ̀yọ́ ẹ pé Ògbómọ̀ṣọ́ lábẹ́ wọn ṣé ìyẹn make sense ni? It does not make sense. Ṣé wọ́n gbaṣọ ọrùn yìí tọ́lá gbaṣọ ọrùn yìí sì ṣòkòtì tọ́lọ́ fi ń bo kí ló kọ́ máàlù tó máa ń ṣe bíi ti nígbàdàn sí máàlù tó mú ilẹ̀ wọ́n mú tọ́jú ìṣẹ̀ lórúkọ ẹ máa ń ṣe kóbìrà. Ọ̀rọ̀ fi bò ó ṣé ṣòkòtì àti ẹ̀gbára wọn kan ni. Ìbàdàn ọba Ọ̀yọ́ tó pọ̀ nílẹ̀ láti máa gbé lọ state. Wọ́n ti gbé bẹ́ẹ̀ kàwé. Jẹ́jọ́ Ọ̀yọ́ ní Jẹ́jọ́ Ọ̀yọ́ state. You belong to Ọ̀yọ́. Ẹgbẹ́ olùsọ tó jáde ògbè gbòǹfọ́lọ́hún ni. Ẹ sọ fún bá ti gbé kó lọ bá ilé ìwọ̀yọ́ kó wà ní gbé tú sígbó kò bí lọ́ọ̀ sí yín. Ẹ̀sẹ̀ àbí ó bí lọ́ọ̀ sí yín. Just not. These are the tools of confusion. Ẹ wá lẹ́tọ́ wà láṣọ kó má máa bínú. Ẹ sọ fún mi, ẹlẹ́tọ́ láṣọ kó má máa bínú. Tọ́lá gba aṣọ kò tí ì fún, tọ́lá gbèsè ló jẹ́ ìbínú. Ẹ dá mi lóhùn iṣẹ́ ìbínú. So, in a way, gbogbo àgbègbè yẹ kó ti grow. Actually, trying to build Nigeria is creating too many problems. Monarchy is the biggest wahala. Olóògbé àti Èkó sọ wípé ní ló bá ti dá Yorùbá nation sílẹ̀. Gẹ́gẹ́ lè kó wà lámọ́. Àwọn adájọ́ ni àwọn fúlì rọ̀. Àti pé Èkó máa ń pè gbèdégbè lè kó wà. Gbàtí mo bá fà á títí, wọ́n ní ṣé Ìbàdàn lọ́ máa fi ṣe kápítà láwọn àbí? Wọ́n láwọn wá kọ́ sí Ìbàdàn ṣe kápítà mọ́. Báwo náà ló kọ́ sí yẹn? Kò sí tó jọ. Àwọn onílọ ọjọ́ ní Yorùbá nation kàkà. Yẹ́wọ̀ kólúkálùkù dúró láì yẹ. So, ẹ jẹ́ kí ni kò tẹ́ra mi. Pé bó ṣe ṣe sí ìlàjọ jẹ́ kankan. Yẹ
Jotori. I understand here. So, what happened there? I'm yet to ask. But before we can say everyone will say, aṣọ aláṣọ, òun ti bàjẹ́ gbé wọn. Ọ̀sán fún Mákindé, kò lọ bá aṣọ ọ̀yọ́ kó mú fún wọn. Agbára Mákindé ò lè dá yẹn sí. Ṣé mọ̀ pé gẹ́gẹ́ bí ẹ̀yìn náà sọ̀rọ̀ sí, kìnìún yẹn ó ti rán ìpínlẹ̀ àfẹ́lẹ́bù lọ orílẹ̀-èdè yìí, ibi tó fi kálukú wọn sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Of course! Ẹgbẹ́ olórúkọ ẹgbẹ́ tó wà bẹ́ẹ̀. Gbogbo bẹ́ẹ̀ ṣe sọ ẹgbọ́n ti rẹ̀ sọ fún yín. Ṣé ní tí ìgbà wà fully involved mi ò ní sọ? I was fully involved in ọba Aládìrí Ọlẹ́ṣùnrẹ́ àti Ọọ̀ni àná. Lẹ́yìn sí pé àti ọba ní Odùduwà state. Ó lọ́wọ́ kí àwọn ọmọ ṣòdò, àwọn jẹ́ ju Òṣogbo lọ. I was fully involved. Àwọn méjèèjì yẹn pa ìjẹ́ títí mi pé àti ọba ní Odùduwà state. Ìyẹn lọ ní ìtọ́jú ẹ̀sán pé chairmanship Ọ̀ṣun council of Obas ẹ̀rọ investigation náà kò ṣe create a problem lásìkò ọkọ̀ Adéṣíjú Adé àti Adélé Láṣọ̀rẹ́. Now, geographical challenges ni ìyẹn lọ bẹ́ẹ̀ o. Ṣé mo pé there is a time ní ẹ̀yìn lè máa mọ̀ ẹ̀wọ̀n ìlú láàyè láti ṣe paper note tó yẹ pé Odùduwà ló gbọ́dọ̀ wà lẹ̀. Tábàdé di Odùduwà ní Ifẹ̀ tí wà sí wọ́n sọ fún pé Ọbàtálá lọ̀gá. Wàhálà tó sì wà ní ìtí Odùduwà àti Ọbàtálá ní kàánúwé. Ó ga o. So ṣé ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ni oge tó ge jẹ ní àwa? Àwọn tó kàn fọ́ tí wọ́n ní problem àwọn lè fi ti stage. Ẹbí mi kí ló dé tí wọ́n káwọn Èkìtì sábẹ́ odò? Kí ló dé tó ọkọ Èkìtì state first state wọ́n ní kí ló ṣiṣẹ́? Nítorí ẹjọ́ ẹbí wọn kí ló dé tó ọ̀dà Ọ̀yọ́ state ṣe? Kọ́dà Ìbàdàn state ṣe? Kí ló dé tó dá Èkìtì state ṣe? Oǹdó yẹn ìyẹn náà ní a bit of issue torí àwọn kan lára àwọn tó yẹ kó wà lóńdó wọ́n ti kó wọ́n sílẹ̀ ló. Nígbà tá a kì í ṣe wọn, ẹ bá ń bi àkàrà àjọjà ó tẹ̀ máa lọ ní kábíyèsí kí lóyún náà wà bá lọ stage. Ó ṣe jẹ́ orúkọ ìyẹn lọ́sẹ̀ máa lò. Ẹ dá mi lò. Wọ́n ṣe wà lórí ìyẹn. Wọ́n ṣe yẹn ní house lọ́wọ́. Kọ́lá dá Lágelú state sílẹ̀, Lágelú ló lọ ìṣẹ̀, bàbá bí Lágelú ló rẹ̀ wá tó ń jí. So, ṣé rí àwọn the issue of Yorùbá expectations of people in terms of ìwà inú ilé ìdúró ẹ̀. Ṣùgbọ́n àwọn tẹ́ ẹ̀ lọ kó wá láti dà báyìí. Tẹ́ bá ti ń kó wọn bọ̀, ní skul tẹ́ ń kọ́ wọn sí. Ẹ kò má ẹgbẹ́ nínú fún wọn wá Ifá yìí tó fún àwọn tó lówó ẹjẹ́ lọ bá sọ̀rọ̀. Ifá yìí tó máa wò lówó ẹ lọ bá sọ̀rọ̀. Ifá yìí ẹ lọ bá sọ̀rọ̀. Wọ́n ti ń fura sí fa. Ifá yìí tó bá ti dá àbí pé ọba yòókù ni kò ti wá àti ẹ̀ ní this ruling houses tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Àbí ẹ̀ ṣé èyí náà bá tún lè? So, ó tí wọ́n sọ fún tó ṣe pàtàkì. Tí wọ́n sọ fún tó ṣe pàtàkì, ó ní pé ṣé ti yẹ yín? Ẹ̀rọ ìjẹ̀ mú bọ̀. So, ṣé rí tí wọ́n sọ fún mi pé gbogbo confusion gbogbo àwọn ọba yìí bára wọn jà bí pẹpẹpẹ ẹ wo Rashidi kábíyèsí Rashidi ń bọ nìyẹn wà ìwọ ẹ gbogbo distance to create. Ǹjẹ́ mo rí one of the reasons to create distance? Àrígbọ́ pé nígbà kan ọba Ìwó kan nígbà tí wọ́n bí
ọmọ yẹn wọn kò máa jọba wọn ti gbé láwà ní fún ṣé àwọn ọmọ máa fẹ́ jọba ní Ìwó Ọ̀já ni wọ́n ń lò níbẹ̀ láwà ní ọkọ̀ ń dé fún wọn ẹ̀wọ̀n wọn máa di mùsùlùmí ẹ̀dá mi lò Ọ̀já ni wọ́n ń gbé wọ́n máa láwà ní ọkọ̀ ń gbé fáwọn kí ló ń bẹ́ ká ṣe ayé gbogbo nǹkan ti dàrú. Ṣé yẹ yín? Do it now. I take care. Yes, sir. So, alàgbàṣe kò tí ó wà iye ní dáadáa. Aláàfin kí gbogbo yín lọ ka ìwé acceptance iṣẹ́ ẹ lọ kà á. Ẹ lọ kà á, ohun tó lòun máa ṣe, wọ́n tí ó yẹ nípa gbọ́dọ̀ pàdé pè ní o. Ohun tó lòun máa ṣe ẹ lọ kà á. Ẹ jẹ́ bá àgbèrè àwọn olólùkú gbogbo àti ọ̀yọ́ tí wọ́n tọ́ ṣẹ́dá gbèrègbèrè. Don't destroy it. Mami tí ẹ mọ̀ pé ìyẹn internal something ni internal something ni ìyẹn láàrin. Ẹ̀rí tí ẹ mọ̀ pé ìbèrè pé ẹni tí ìgbọ́n tó ṣe. Ṣùgbọ́n ìlú ìbèrè pé kí ló ń ṣe? Ẹ dúró, jẹ́ ọkọ̀ ìpínlẹ̀ bí pa òun ní òní ẹbí pa òun ní Canada o, tẹ̀sí lọ mú wá o. Ẹ̀rọ orúkọ tí mo máa ń gbọ́ra aláàfin mi. Fìjàbí. Fìjàbí jẹ́jẹ́ lójókòó ó ṣe orílẹ̀ èdè bí ó parí. Ẹbí fàyí tó lọ mú àwọn tó ṣe pé diaspora náà wà wá. Ẹ lọ fi fàyí. Ẹ lọ fi fàyí tó ló jí bẹ́ẹ̀. Àwọn tí ẹ ń tẹ̀ wà ní kíláàsì tẹmọ gbogbo tradition kílẹ̀ tó ọ̀hún. Ifá ọmọ Ifá ọmọ náírà mi. Bàbá láti Amẹ́ríkà Christian yẹn ti ṣọ̀hún. Kí ló dé àwọn tí ẹ mọ̀ ní ẹ̀yẹ́ ní bàbá àwọn bàbá ẹ̀ ti jẹ́ nígbà wọn tí iṣu dé kankan. Please. Ó sì dáhùn diaspora ní oye ló ń kó wá. Torí dọ́là ni. Ifá ọ̀nà náírà. Ẹ̀yà ọmọdé ìpè títẹ́ wá sí ẹ̀ ní kí wọ́n ní kọ́ọ̀pá tuition. Ó ti ẹtí wọ́pọ̀ láti jọ ìkó ti yẹ ní. Wọ́n yóò mú ọ̀jà tẹ́wọ́ láti diaspora. Kí ló dé tó rí ọ̀jà já ní Nàìjíríà? Ṣé ọ̀yọ́ ò rí ọ̀jà já Nàìjíríà ní? Kí ló sì lè lọ mú ẹni tí ó ti wà ní Canada wọ̀nyí rẹ̀? Ṣé Ifá ló ní? Diaspora ní kẹ́sì ọwọ́ wọn bá wọn. Ifá wa ò rí Nàìjíríà mọ́. Please, let's call it spade a spade. Torí dọ́là. Kí lè ṣe àkọ́kọ́ rẹ̀ láàrin àwọn kílọ̀pù àwọn manipulators? Ẹ̀dá mi lóhùn. Ìgbà wo yẹrí tó ń mú local person tí gbogbo orí dídídídí ìdé? Nàìjíríà tó ti mú ọ̀ṣìlẹ̀ ọkọ̀ ẹ̀gbọ̀n òkè ọ̀nà. Pòfẹ́sọ̀ tó ń mú lọ́lọ́wọ́ wọ́n rí mú bí. Kí ló dé tẹ́lẹ̀ mú wọn láti diaspora? Kí ló ṣe yín? You cannot cope with this. Ṣé wọ́n kọ́kọ́ máa kọ̀ pẹ̀lú àwọn manipulator tó wà láàrin wọn? Ọba tó sọ̀rọ̀ àjù wọn. Ṣé mo, do you know what is going through? Ẹ lọ ronú sí ẹ lọ ṣe program. Kí ló dé tó mú ọmọ láti diaspora? Kí ni nǹkan náà? Kí ni nǹkan náà? Èrèlú ṣé àwọn kọ̀ǹpánítà wa ṣé mo lè lò? Kí ló dé tẹ̀lé lò? Kí ló dé mo ti bí ní kí ló dé? Mi ní sọ̀rọ̀ dé ni mo lè lò. Kí ló dé? This man diaspora lẹ́tí lọ fi wá. Kí ló dé? Ṣé pálọ̀ ní diaspora ní tẹ̀sí lọ mú wá ni? Please, anybody from the diaspora has got huge challenges. How do you understand? Àárín àwọn tó ti máa bá rẹ̀. Ṣé òun ló máa ń dá gbogbo ara yìí ni? Àwọn tó sọ̀rọ̀ àǹdí ẹ̀kọ́,
Bàbá àná ṣé diaspora lẹ fi ọmọ wa? Kí ló ṣe ṣe? There are implications for bringing diasporas to come and sit on the throne. Bobby, according to history, Aláàfin of Ọ̀yọ́ today. Ọmọdún mélòó ló ti lọ sí Canada? Mi ò mọ̀. Náà ṣe wájú. He went when he was young. He's still a young man. Èwo ni wádìí He's yẹn? not still a young man. Èmi tí mo bá yín bọ̀ bí èèyàn 17 ni mo ti lọ. Kí gbogbo ọ̀rọ̀ òòṣà nǹkan ó ṣe wọ̀ mí sí ìtọ́rọ̀ lọ nìyẹn. Nítorí pé kí ni ti gbọ́ èmi tipẹ́ ló ti gbọ́ mi. It was one of the reasons tí mo láti ju òṣèlú Gẹ̀ẹ́sì lẹ̀ pé kí n má stand as a candidate mọ́. Pé kí ni yìí yóò láti yé mi. Etí mo ń bá yín sọ yìí, I'm talking to you, and how many years? I'm talking about 1985 to now. Làwọn Kí ni tí ń pò mí mọ́lẹ̀? làwọn ọ̀rúnmọlẹ̀ ráìyá mú. Ó sì ń pò mí mọ́lẹ̀ sí i. Tí n bá dé ibì kan, nígbà tí mo kọ́ dẹ́sẹ̀, n bá ti kí wọn tí bá ní ẹkú ìjókòó ọ̀jà. Kí ló jẹ́? Nìkan wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ lọ́ọ́yà. Yeye ẹkú kalẹ̀ láìsàn kí o. Wọ́n bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wọn tó wá jẹ́ níbi kan. Kì í bá wọn mọ́. Wọ́n lè sọ Yorùbá o. Lọ́wọ́ àti ẹ̀tún sọ kò yé mi o. Èmi tí mo tán tí mo mọ̀ nìyẹn. Ẹ̀jọ̀ ṣé state kan náà lọ mú Aláàfin wa ni? Ìpè títọ́ fún wọn lọ kí náà kọ̀ wọ́n bẹ̀. Fáìlì wọn náà kọ́ fún wọn. And the man told you in black and white, gbogbo yín ẹ lọ ka speech here. It's not be confusing for him. Bàbá ẹ̀ lọ́mọ àyíkíkẹ́ àyíkípadà gbogbo ẹ̀. Kò sí tí bàbá ẹ̀ lọ́mọ ibi tó dàgbà sí rèé, ibi tó gbó sí rèé. Ó jẹ́ implication ẹ jẹ́ ká lè ṣe ipa lórí kọ́ máa lọ máa ọ̀dà àṣùrà wa ni. Àbí? No, you cannot put delicate cross-cultural issues on the table. Kẹ́wàá lọ́mọ tó ti jẹ́ pé àbúrò ìgbò ń gbéra sí torí. Kò make sense o. So they must go and have a good thinking about it. Like I said, lè má ṣe Ọ̀yọ́ kẹwọn fún Ìbàdàn. Kí ni wí? Lè má ṣe Ọ̀yọ́ kẹwọn fún Ìbàdàn. Ẹ wá ní kí inú Ọ̀yọ́ máa dùn. Aṣọ ẹ̀yìn ẹgbẹ́ aṣọ ẹ̀ fún ẹ lọ wá sí Ìbàdàn kẹwọ́. Nítorí ìwé fi hàn. Máa lo ọ̀rọ̀ tá a gbé ṣe tí màá pè yín padà torí pé màá sọ̀rọ̀ tiwa lẹ́tọ̀ọ́ mi ì rẹ̀ kúrò nínú ìlú ìtumọ̀ máa rí owó máa tí ẹ sọ̀rọ̀ ìgbà tẹ ní ó ń bọ̀ yẹn màá dìbò ìfẹ́ kó lẹ̀ èyí iṣẹ́ tó wà ní ọ̀rọ̀ yẹn màá kàn fẹ́ ká fèsì ọ̀rọ̀ yẹn sọpọ́nà ọlọ́run á wà pẹ̀lú ìlú ṣe mọ̀ pé nígbà tẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ṣe mọ̀ pé inú oorun mú. Òye mi kò sí ìyé mi lọ́tọ̀ tí ìgbà tí ọ̀rọ̀ yẹn ń lọ ló wá ṣéèkì sí mi lọ́pọ̀lọpọ̀. Ọlọ́run ní dára ṣá ìlú náà. Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ̀kọ́ wà pẹ̀lú. Àmín 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 ìfúnjọ ìyàwó ọ̀pá yín. Àṣẹ o. Ṣé ìwà ẹ̀dọ́ torí Ọlọ́run ṣe ní ìdájọ́ tí nǹkan báyìí bá ti ṣẹlẹ̀
tí irú yín bá ń tètè sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọ̀ràn yé wa á ní ti fa nǹkan míì kọjá bó ṣe yẹ nígbà míì á ti ba nǹkan jẹ́ àti wá tún sí máa wá nira. ìṣàlẹ̀ kò sí pàṣẹ ti fẹ́ ìdìkìní tó àárọ̀ ni tí bá usual ìjọba máa ṣiṣẹ́ ní tí bàbá torí 3 ni máa ń jì tí wọ́n ti ṣe Caribbean kankan ìwọ́dà màá rí kíní ìyá àṣìṣe ẹ̀yìn àti àwíkóńkó tó bá dẹ̀ ti fẹ́ kí ni kọ́kọ́ máa ń gbọ́ yìí ni máa ń kọ́kọ́ gbọ́ kò sí tí mi kì í gbọ́ èyí tí màá ń bá pẹ́ tí máa pẹ́ yìí lọ kọ̀ àárọ̀ tí mo gbẹ́ mo gbẹ́ alàgbàsókò títí mo mọ̀ yìí o wọ́n wà in the best position láti educate people about the fundamental issues àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé òun gbọ̀ngàn ló wú wàhálà yìí síta. Àwọn ni pé Gẹ̀ẹ́sì ń tó gbé kalẹ̀ àrójútó ẹ̀ ìyẹn kan. Kò sí ìtiwà rárá kò tọ́ sí. Abroad. Ibi tá gbé wa sí ìṣe àyè wa. Rárá ṣé wàá rí o àwọn Gẹ̀ẹ́sì mo fẹ́ràn ilé tí o ó yẹ lè má mọ̀ àwọn Gẹ̀ẹ́sì kan wọ́n sì wà ní ìlú Gẹ̀ẹ́sì tó jẹ́ pé Nàìjíríà yìí ló bí wọn sí. Tó tẹ̀ sì máa ń gbé ọ̀rọ̀ Nàìjíríà yìí wù. Now some of them Western region ni wọ́n náà ṣàkóso ara wọn sí. Àwọn Eastern region àwọn kan Northern region. When I was a mayor, mo try láti kó wọn jọ pàtójú kan kí n fún wọn ní dínà wọn takú. Wọ́n takú. Tí wọ́n máa gba invitation lọ́wọ́ wọn ní sọ́mà tó máa ń pèèyàn. Àwọn Haúsá, èdè Haúsá ló máa ń kọ́. Àwọn Ìgbò, èdè Ìgbò ló máa ń kọ́. Àwọn Yorùbá nìkan ló máa ń kọ́ English. Àwọn nìkan ló máa ń kọ́ English. Sọ́ọ̀bù sí yẹn wọ́n lè máa ń ṣe ìpàdé wọn lọ́dọ̀ yẹn lọ́tọ̀ọ̀tọ̀ ní wọn kóra wọn jọ sójú kan. Àwọn tó dẹ̀ wá bẹ̀ àwọn tó jẹ́ pé wọ́n bí wọn sí ìlú yìí wọ́n wà ní wọn tó bí wọn sí Nàìjíríà gẹ́gẹ́. Wọ́n lè fi padà sí àwọn ọjà wọn ti gbé wọn lọ́dún. Wọ́n wà mọ́ passionate. Wọ́n wà mọ́ passionate about Yorùbá ju ẹ̀yìn lọ́la. Nígbà tí wàhálà get redemption dé wàhálà tí wọ́n ṣe lásìkò bàbá Ọbásanjọ́ so tí wọ́n bẹ̀ ní pé ẹ ṣàwọn tí Gẹ̀ẹ́sì tí ó pa láàyà fún wa pé ká fi ṣe orísun wa á ti kú òbẹ̀ ó tí Gẹ̀ẹ́sì ṣe pé bí àwọn ọba wọn jẹ́ ọ̀gá ó tí Gẹ̀ẹ́sì ṣe nìyẹn nígbà tó yá ẹ lọ pe àwọn Amẹ́ríkà sọ̀rọ̀ yín American presidential system lẹ́yìn American presidential system kò lè understand ọ̀rọ̀ ló máa dé àtúwọ̀ náà gbogbo akẹ́kẹ̀ẹ́ ní láti dòyìnbó ó ní mo sọ fún sùn bẹ́ẹ̀ bá pe káńsìlọ̀ kan tó fẹ́ ṣe akọ speech tó kọ́ ó lè má mọ̀ tó kọ́ rẹ̀ náà speech yẹn ní kílẹ̀ wí. Wọ́n lè bá kọ́. Wọ́n lè bá kọ́. Ìṣẹ́rí wọ́n mú àṣà Gẹ̀ẹ́sì nígbà tí máa dìbò fún mi wọ́n kì í kọ́ election address kí n sọ tí mo fẹ́ ṣe kí n pín káàkiri. Now àwọn ọba wọ̀nyí náà Ọọ̀ni ìgbà tó di Ọọ̀ni ó kọ gbogbo ẹ̀ sílẹ̀. Ara nǹkan tó kọ ní àwọn ọ̀dọ́ Ọọ̀ni lè ti create so many jobs fáwọn ọ̀dọ́ so many jobs ó sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ yìí ó jẹ́ mú ṣe. Ó mú ṣe o, bàbá ẹ̀ ó mú ṣe o. Ìkejì bẹ̀ ní pé ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká máa béèrè lọ́wọ́ àwọn ọba wọ̀nyí Odùfà ló gbé wọn sórí ìtẹ́. Torí bàbá ńlá fẹ́ máa rìn wọn bàbá ńlá wa à ń láti máa béèrè pé Odùfà ló gbé ọba ìsí orí ìtẹ́. Ètò ògbè ló bá wọn sórí ìtẹ́. Náà ẹgbẹ́ tó fẹ́ kí ètò ògbè sílẹ̀ tó bá jẹ́ ètò ògbè yìí. Orí pé tó bá jẹ́ pé ìsáyé ní ká máa tọ̀, tó bá ti dáfẹ́ tó bá ní èjì ògbè ló mú. Nà èjì ògbè yẹn máa ka ìwọ̀ kalẹ̀. Èjì ògbè yẹn máa ka ìṣòro kalẹ̀. Èjì ògbè yẹn àwọn ìṣòro tó bá identify wọ́n máa béèrè pé owó ló fẹ́. Ṣé ẹ̀kọ́ yẹn wọ́n parú ni pé owó ò tó?
àbí wọ́n rú àbáwọn oníjìbìtì ló bá wa rẹ̀ bọ́. Ifá ló mú nítorí yẹ ká gbogbo àgbà kóòtù òjìrèbà Ifá tó mú Aláàfin gbogbo wa ló kọjá sí wàhálà. Àkókò wa ní fọkànbalẹ̀. Ẹ̀yin sì akọni yóò balẹ̀ wọ́n ta yí dára ni mo rí nínú gbogbo program mi. Pé ẹ̀sìn ẹ̀gbọ́n sí mi lẹ́nu mo ń bá yín sọ̀rọ̀ ẹ̀gbọ́n sí mi lẹ́nu ẹ̀sìn títí láti rí wọn. Ṣé bá mo ń gbọ́ ọgbọ́n program yìí tí wọ́n dà sí pé tó bá jẹ́ bóyá ó yẹ ká bá tẹ̀lé fáwọn oníṣẹ́ kábíyèsí. Bẹ́ẹ̀ ká fún wa nǹkan mi ká máa tẹ̀lé bẹ́ẹ̀ ká máa tẹ̀lé àwọn Amẹ́ríkà tẹ̀lé. Ó ṣe jẹ́ ni. Amẹ́ríkà ti gba fálọ́ wa. Ifá yìí tó kó gbogbo wa sí wàhálà yìí. Gbogbo àlọ́rọ̀ yìí ń ta lára. Olúbàdàn ó dùn wọ́n. Ọba Ọ̀yàrí sí odò. Kò sọ́wọ́ sí odò. Náà ẹṣẹ́ yìí fá lọ́wọ́ yìí kókó wá sí wàhálà yìí. Ẹ̀wọ́n mi fẹ́ sí ojú òde ìfẹ́ kí ìkíní mo fẹ́ káwọn èèyàn lè kó dáadáa ní gbogbo ojú òní tí I will do the proper thing lórí ẹ̀. Ẹ̀yin náà ẹjọ́. Ẹ̀yin èèyàn ọ̀rọ̀ lẹ gbọ́ yìí láti ẹnu ìyá wa tó wà ṣe ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀yin ọmọ kóòtù òjíire wọ́n ní lágbájá ẹrù ẹ wọ́ amúkan ẹrù rẹ wọ́ ó ní òkèlè ẹ wo òun láti ìsàlẹ̀ ẹ dákun ẹ gbọ́ ọ̀rọ̀ tí ìyá yìí sọ jáde lẹ́nu ọmọ Ọ̀yọ́ ni ọmọ Ifẹ̀ ní so kò sí èyí tí ò lè fọ́ lójú inú ẹ̀ tó lè jẹ́ pé the real sense of it ni wọ́n fi ń sọ so mo rò pé eléyìí ó yẹ kó kọ́ wa lọ́gbọ́n torí pé mi ò mọ rísìn tó jẹ́ pé ọba wa kò rí èèyàn ní ilẹ̀ Yorùbá mọ́ ìlú òyìnbó ló ti ń máwọn èèyàn wálé torí pé dọ́là wọn ju náírà lọ mi rò pé Ifá gan ń sìn mi rò pé Ifá mojú náírà gan mọ́ dọ́là ni Ifá ń gbà báyìí Ifá dẹ̀rẹ̀ kì í parọ́ ọ̀pẹ̀lẹ̀ yìí ṣèké àfi bí ẹni tó dáfá fún wa bí ò bá parọ́ ló kù ṣe pé kúkú ṣe pé àmọ́ gbóhùn fá ẹni tí ó kìfá fún wa àfi tó bá fẹ́ parọ́ ló kù Ifá yìí ṣègbé Ifá yìí ṣèkà kì í ṣègbé kì í ṣègbé kì í ṣègbè sẹ́yìn ẹnì kankan so ẹ̀yin ọmọ kóòtù òjíire ibi tá a bára wa rèé èmi kàn bẹ̀ wá wípé ẹ jẹ́ ká ṣọ́ra mo dẹ̀ tún bẹ̀ bàbá wa Aláàfin náà pé bàbá ẹ ti gbọ́ lọ́tún ẹ ti gbọ́ lósì o ẹ jẹ́ ká ṣọ́ra o ẹ jẹ́ ká ṣọ́ra o gbogbo ẹ̀yin ọmọ ìyá mi nìbàdàn mo fẹ́ ká fọwọ́ wọnú mo fẹ́ ká fọwọ́ mọ̀ pé àwa yìí fẹ́ gba ìwọ̀sí bó tilẹ̀ jẹ́ pé lásìkò yìí a gba ìwọ̀sí yẹn gan ni o kó tó di pé a bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ìwọ̀sí yẹn ti ta sí wa lára gan gidi seriously so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ ẹ̀yin èèyàn mi prógráàmù tuntun tí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ yẹn ìgbẹ́jọ́ conflict resolution yóò bẹ̀rẹ̀ mi ò lè tí ì sọ pé ọjọ́ báyìí because mo ń ṣe àwọn nǹkan kan lọ́wọ́ lórí ẹ̀ mo ti yà àwọn kan tó ti parí ó dẹ̀ níye tí mo fẹ́ nílẹ̀ kó tó di pé mo bẹ̀rẹ̀ sí ní jù èyí rẹ̀ wàá sọ bóyá ọ̀sọ̀ọ̀sẹ̀ la máa rìlíìsì ẹ̀ ní o bóyá méjì lẹ fẹ́ ká máa rìlíìsì lọ́sẹ̀ ní o bóyá lóṣù ní ká máa rìlíìsì méjì ní bóyá ọjọ́ kẹẹ̀ẹ́dógún ẹ̀yin lẹ máa nígbà tí n bá rìlíìsì the first one máa fi ntí ẹ̀yin audience mi bá ń fẹ́ máa wá fi ṣe ṣùgbọ́n mo mọ̀ pé gẹ́gẹ́ bí ìlọsíwájú tẹ̀ ń wá fún mi mo mọ̀ pé ẹ máa bá mi wo ìgbẹ́jọ́ yẹn ẹ dẹ̀ máa bá mi share rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ti dúró tì mí láti ìjọ́ yìí
ikú kìí já mọ́ lẹ́yìn ẹkùn, ikú ò ní já gbogbo yín lẹ́yìn mi, ikú ò ní jẹ́ mi náà lẹ́yìn yín pẹ̀lú ògo Ọlọ́run. So ẹ dákun torí Ọlọ́run, ẹ jẹ́ kí a wo nǹkan tí màmá yìí sọ, àwọn nǹkan tó bá ṣe é change, ẹ jẹ́ ká change ẹ̀, ẹ jẹ́ ká padà sórí ìṣẹ̀ṣe, ẹ jẹ́ ká padà sórí tradition. Ẹ má jẹ́ káwọn àáfàá tàbí àwọn wòlíì kan, àwọn pásítọ̀ kan, ẹ má jẹ́ kí wọ́n wá yí wa lágbo dáná. Ẹ má jẹ́ kí wọ́n yí wa lágbo dáná. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà ti sọ̀rọ̀ nísìnyí wípé àwọn ò lè fi tradition àwọn sílẹ̀. Èyí náà dẹ̀ ráwọn èèyàn tí àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn tí mo ti gbé wá tí wọ́n ń sọ dáadáa nípa àṣà àti ìṣe wa. So ẹ̀yin èèyàn kò ní jù báyìí lọ. Mo kí wo wa wípé pẹ̀lú ògo Ọlọ́run ìpàdé ayọ̀ látún ní o. Ẹ ṣeun.